A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Gbogbo àwọn alágbàtà epo ní àǹfààní ti wà fún báyìí láti ra epo fúnra wọn láti iléeṣẹ́ ìfọpo Dangote tí ó wà ní ìpínlẹ̀ Èkó. Ìpinnu yìí wáyé lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ tí mínísítà fún ọrọ̀ ajé Wálé Ẹdùn darí, gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀sán òní láti iléeṣẹ́ ìjọba ṣe ṣàlàyé. Èyí fòpin sí ètò bí NNPCL ṣe ń dá ṣe alágbàtà middleman fún iléeṣẹ́ Dangote. Àtẹ̀jáde láti iléeṣẹ́ ìjọba ṣàlàyé wípé lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ lórí ìfìdímúlẹ̀ ọrọ̀ ajé epo rọ̀bì ní ìpàdé yìí gbájúmọ́ okòòwò epo àti àǹfààní fún àwọn alágbàtà láti ra epo lẹ́yìn ìdúnàdúrà pẹ̀lú Dangote kí wọ́n sì tà ní iye tí ó bá pé wọn, kí ààyè lè wà fún olúkálùkù lọ́jà epo láìsí ẹni jẹ gàba monopoly. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lónìí ni ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kọ ẹ̀bẹ̀ tuntun fún ìyọ̀ǹda tí ọ̀gá àgbà fún iléeṣẹ́ Binance Holdings Limited Tigran Gambaryan pé adájọ́ Emeka Nwite ni yóò da ẹ̀bẹ̀ yìí nù pẹ̀lú ẹ̀sùn wípé ó tàbùkù sí ètò ilé-ẹjọ́. Adájọ́ ní àwọn kò lè gba ẹ̀bẹ̀ Gambaryan nítorí ó ṣì ní ẹjọ́ tako ìdájọ́ ìyọ̀ǹda rẹ̀ ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Adájọ́ tẹnumọ́ wípé olùjẹ́jọ́ kọ̀ láti jọ̀wọ́ ẹ̀sùn kòtẹ́milọ́rùn lórí ìdájọ́ àkọ́kọ́ fún ẹ̀bẹ̀ ìyọ̀ǹda tí ó pè kí ó tó tún wá pe ẹ̀bẹ̀ mìíràn. Gbogbo rẹ̀ ni wọ́n ní ó ṣe lòdì sí ìgbésẹ̀ ilé-ẹjọ́. Wọ́n ní Gambaryan kọ̀ láti fìdí ẹ̀ múlẹ̀ wípé orílẹ̀-èdè kò ní ọgbà ìwà àtúnṣe tí ó lè ṣe àmójútó àìlera rẹ̀. Adájọ́ ní ẹ̀rí iwájú òun ṣe àfihàn wípé ohun èlò wà láti ṣètọ́jú Gambaryan, bí wọ́n ṣe ní kí NCO sì fi Gambaryan ránṣẹ́ sí ilé ìwòsàn mìíràn tí ó bá lẹ́sẹ̀ ńlẹ̀ ní ìlú Àbújá fún ọjọ́ 3 kí wọ́n tó wá sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 18 oṣù kẹwàá, ọjọ́ 22 oṣù kọkànlá àti ọjọ́ 25 oṣù kọkànlá fún ìtẹ̀síwájú. Àìsí nílé adájọ́ ni ó fi sún ìgbẹ́jọ́ tí ó yẹ kí ó wáyé ní ọjọ́rú tí ó kọjá sí ọjọ́ òní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti sọ fún ẹgbẹ́ alátakò kí wọ́n gbàgbé nípa ìdápadà àwọn òfin, kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ lórí èròǹgbà ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu láti ṣe àgbékalẹ̀ ìgbé ayé ọ̀tun tí Ààrẹ Bọ́lá Tinubu ń polongo. Bákan náà ni APC kọ àhesọ ẹgbẹ́ alátakò wípé wọ́n ṣe màgòmágó pẹ̀lú ìdìbò gómìnà ìpínlẹ̀ Edo gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti sọ orílẹ̀-èdè di ilẹ̀ olóṣèlú kan ṣoṣo. Lánàá Ọjọ́bọ̀ ni ìgbìmọ̀ Board of Trustees (BOT) fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ṣe ẹ̀sùn wípé ẹgbẹ́ òṣèlú APC gba ọ̀nà ẹ̀bùrú ṣe àṣeyọrí níbi ìdìbò gómìnà ìpínlẹ̀ Edo kí wọ́n bá lè sọ orílẹ̀-èdè di ilẹ̀ olóṣèlú kan ṣoṣo. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lẹ́yìn ìpàdé BOT tí ó wáyé ní olú iléeṣẹ́ wọn ní ìlú Àbújá ni alága ìgbìmọ̀ Adolphus Wabara ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ipò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè wà, tí ó da ẹ̀bi rẹ̀ ru òfin ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC. Nígbà tí wọ́n fèsì padà lónìí ni adarí ìròyìn fún ẹgbẹ́ òṣèlú APC Alhaji Bala Ibrahim sọ fún akọ̀ròyìn wípé ẹgbẹ́ wọn kò ní lọ́kàn láti dabarú ìṣèjọba tiwantiwa. Ibrahim ní gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́, àwọn kò ní lọ́kàn láti ba ètò ọrọ̀ ajé jẹ́. Ìjọba tiwantiwa yóò wà ní ojúṣe bí ó bá ní ẹgbẹ́ alátakò, ṣùgbọ́n kí ẹgbẹ́ alátakò jẹ́ ẹni tí ń tún nǹkan ṣe, kì í ṣe ẹni ń ba nǹkan jẹ́. Ó ní síwájú àkókò yìí ni orílẹ̀-èdè ti ń kojú ìṣòro ńlá lábẹ́ ìṣàkóso PDP pẹ̀lú bí wọ́n ṣe sọ orílẹ̀-èdè dà. Òye àyípadà tí ń yé ọmọ orílẹ̀-èdè. Ibrahim ní òfin ìṣèjọba APC kò wá láti wá fi ìyà jẹ ọmọ orílẹ̀-èdè, ṣùgbọ́n fún ìdàgbàsókè ọrọ̀ ajé lọ́jọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Igbákejì ààrẹ Kashim Shettima ti fi ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí ọ̀gá àgbà fún iléeṣẹ́ NNPCL Mele Kyari lórí ikú ọmọbìnrin rẹ̀
ọmọ ọdún 25 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Fatima Shettima tí ó wà níbi ètò àdúrà tí wọ́n ṣe fún olóògbé lónìí ní mọ́ṣáláṣí ìlú Àbújá gba àdúrà fún ẹ̀mí rẹ̀ bí ó ti ní kí Allah fún ẹbí Kyari ní okun àti lè ní àtẹ̀mọ́ra pẹ̀lú òfò ńlá tí ó dé bá ìdílé. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ igbákejì ààrẹ Stanley Nkwọcha ni wọ́n ti ṣàlàyé wípé Shettima darí ikọ̀ tí ó lọ bá wọn ṣe ìbánikẹ́dùn tí ó wáyé ní mọ́ṣáláṣí Àná ìlú Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Afurasí olè àjọkọ̀ kan Joseph Adda tí ọwọ́ ikọ̀ ọlọ́pàá Rapid Response Squad ìpínlẹ̀ Èkó tó ti jẹ́wọ́ wípé òun fẹ́ ta ọkọ̀ ọ̀gá rẹ̀ tí ó jí láti fi ṣe òkú bàbá rẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ RRS ni wọ́n ti ṣe àfihàn yìí. Àtẹ̀ránṣẹ́ náà ṣàlàyé wípé Adda rọ ẹ̀dà kọ́kọ́rọ́ ọkọ̀ ọ̀gá rẹ̀ níbi ó ti ń ṣiṣẹ́ awakọ̀ kí wọ́n tó júwe ilé fún un nínú oṣù kẹfà. Ọjọ́rú ni a gbọ́ wípé Adda jí ọkọ̀ yìí gbé níbi wọ́n wà kalẹ̀ sí ní agbègbè Lẹ́kì kí ó tó kọrí sí Ìkẹjà láti lọ tà á, ṣùgbọ́n ọwọ́ pálábá rẹ̀ ségi bí ikọ̀ ọlọ́pàá RRS tó gùn lé ìtanilólobó ṣe rá a mú. Toyota Camry 2015 mọ́dẹ̀lì ní Adda, ẹni ọdún 27, jí láàrin aago 7 òwúrọ̀. Ìgbà tí ó máa fi tó aago 11, ó ti wà ní Central Business District ní Aláùsá láti ta ọkọ̀ yìí fún oníbàárà tí ó bá nífẹ̀ẹ́ sí i. Níbi àpatẹnujẹ́wọ́ ni Adda ti ní òun jí ọkọ̀ yìí pẹ̀lú èròǹgbà àti tà á fi owó rẹ̀ ṣe òkú bàbá rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Bob Manuel Ndokwu ti ní òun ní ìgbàgbọ́ wípé òṣèré ilẹ̀ Nàìjíríà ni ó dára jù fún ipò tí wọ́n gbé fún ará ilẹ̀ Bìrìtìkó Idris Elba níbi àtúnṣe ìtàn inú ìwé òǹkọ̀wé Chinua Achebe tí wọ́n pe àkọlé rẹ̀ ní Things Fall Apart. Elba ni wọ́n retí kí ó kó ipa Okonkwo tí òṣèré ilẹ̀ Nàìjíríà Pete Edochie kó ní ọdún 1971 àti 1987. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni Ndokwu ti ní òun ní ìgbàgbọ́ wípé òṣèré ilẹ̀ Nàìjíríà ni ó lè túmọ̀ ipò yìí kí òye rẹ̀ lè ríbi jinlẹ̀ dáadáa. Òṣèré yìí ní òun kò ní ohunkóhun tako Idris Elba, òun kàn ní ìgbàgbọ́ wípé àwọn ọ̀jọ̀gbọ́n tó dáńgájíá wà tí wọ́n lè kó ipa Okonkwo dáradára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.